àǹtí mi my sister. Nǹkan mọ̀ ṣẹlẹ̀ ńgbà tẹ́ ẹ̀sìn lé. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dà John ti lu mọ́gùn o. Wàláì bọ̀dà John ti padà lu mọ́gùn. Lọ ẹsẹ̀ mọ àǹtí Deborah tí wọ́n wá wọn wà. Mo mọ̀. Tọ́jà máa ń ṣe Bible study tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ Bíbélì. Mo ti ń fọṣọ lọ́wọ́ láàárọ̀ ni bí mo ti ń fọṣọ báyìí àǹtí Deborah bá tún wọlé náà kí mi wọlé èmi náà sì kí wọn. Wọ́n bá sì wọnú yàrá bọ̀dà John o. Kò tẹ̀ tí wà pé bẹ́yà bíi 30 minutes o ni mo bá gbọ́ tí bọ̀dà John pariwo ìmú mi o fàwọ̀ pé kí ni ṣẹlẹ̀ ṣé ògbẹ́ngbẹ́ bọ̀dà John ni bọ̀dà John sá pariwo ẹ fún lómi ni o ìmú mi o mo wá wò pé kọ́mọ̀ ẹ̀ pé dìdì France olómi náà ṣe inú yàrá mo sá mo lẹ̀ ibi tí mo ti ń fọṣọ lẹ́ẹ̀kan náà bọ̀dà John kan bẹ̀ bọ́ọ̀ta ni gbogbo mi inú passage gbogbo mi ń ta bọ̀dà John kan mọ́ mi ni àwọn ọmọ mi èyí tó wá bàjẹ́ bẹ́ẹ̀ bọ̀dà John báyìí bọ́sùkà wọn báyìí ti ń jábọ̀ ń di wọn ní gbogbo lágbàlagbà wọn kàn mí lọ́ngbàlagbà tẹ̀lé wọn bọ́sùkà wọn sàn jábọ̀ náà sàn bá wọn dì í mú nígbà àti Deborah gbọ́ ọ̀tà àti Deborah wàláì tó wẹ̀nù ní bẹ́ńdì àti Deborah. Ẹ̀jẹ̀ Jésù. wọ́n gbà ń wò pé kí ni ṣẹlẹ̀ nù ilé ṣé bá àti Deborah wọṣọ wọlé ní ìsìn wọn tó wá wọṣọ bọ́ ọ̀tà àṣé bọ̀dà John àti Deborah àṣà ń fọ́ra wọn ni. Inú ilé yìí náà. Wọ́n sì máa sọ pé wọ́n ṣe Bible study èmi tí máa ń wò pé kọ́mọ lọ jẹ́ tí mò ń rò wàláì ọjẹ́ tí mò ń rò bí bọ̀dà John sáṣe lu mọ́gùn lára àti Deborah nù lẹ́nìí táyé pé kìnní gan wọ́n ti ẹ̀ ní ká má sọ fún yàn wọ́n ní ká má sọ fáwọn ará ilé tó kù wọ́n sá ti gbé bọ̀dà John gbàbí kan lọ wọ́n ní wọ́n lọ wò wọ́n sàn bẹ́ẹ̀ wọ́n ní a má sọ fún yàn o wọ́n bá dàbí pé mo ti ẹ̀ ṣàbòsí fún yín mi ò ti ní ṣe láìkì àbòsí. Ok, mo ti gbọ́. Sọ yé yín. Mo ti gbọ́.